ataitani minal mulki èrè Ọlọ́run ọba bùn mí nínú ọlá toró mọ̀ pé kò lè bùn òun ní gbogbo ń tà ń pè ní ọlá toró lápọ̀. wa allamtani min ta'wilil ahadithi ó wá bùn mí nímọ̀ bá a ti máa yanjú ọ̀rọ̀ ìmọ̀ bá a ti yanjú ọ̀rọ̀ tó bá dàrú bóyá wọn lálàá wọn rí yanjú ẹ̀ bóyá nǹkankan rújú wọn rí yanjú ẹ̀ ó wá ní fatira samawati wal arda ìwọ tó dá sánmà àti lẹ́lẹ̀ wo bó ṣe ń kí tí ìbá ṣe ìwọ tó wá ń kí ògún kílògún ní dá sáyé ìwọ tó fẹ́ kí Ọya kí lọ́ya dá tó rọ́bà yìí náà ló dá Ọya òun ló dá Ògún òun ló dá Ṣàngó ìtò yẹ kó yí wọnú Yúsúfù ní kí Ọlọ́run yìí pé ataitani minal mulki ó bùn mí nínú ọlá káwá tó pé Ọlọ́run bùn lọ́lá ṣé o bu ọlá lọ́wọ́ àbùn minal mulki nínú ọlá rẹ̀ wa allamtani min ta'wil ahadithi ó sì fún mi nímọ̀ bá ti máa yanjú ọ̀rọ̀ fatira samawati wal arda ìwọ ló pinlẹ̀ ayé ló pinlẹ̀ sánmọ̀ tí ò sẹ́nìkan tó ṣerú ẹ̀ Ọlọ́run ṣe tẹ́nìkan ò ṣe rí tẹ́nìkan ò sì ní ṣe ó dá sánmọ̀ ó dá lẹ́lẹ̀ ẹnìkan ò lè rírú ẹ̀ ṣe ọba yẹn lòun sọ ó dá atẹ́gùn ó dá ooru lẹ́yìn atẹ́gùn rẹ̀ àtòru ẹ̀ làwọn èèyàn ń kọ bí ooru àtàtẹ́gùn òun ló ní ó dá ìmọ́lẹ̀ ó dá òkùnkùn lẹ́yìn ìmọ́lẹ̀ rẹ̀ làwọn èèyàn ń kọ bí ìmọ́lẹ̀ àtòkùnkùn àmì èyí tóun dá kò sẹ́ni tó lè dárú ẹ̀ ó dá ọ̀sán ó dá òru ẹ̀dá ò lè rí ọ̀sán dá kóró òru dá Ọlọ́run nìkan lọ́ba tó lè ṣe ó dá igi ẹ̀dá ò lè dá igi ó dá ẹyẹ ẹ̀dá ò lè dẹ́yẹ àmọ́ látara àmọ́ Ọlọ́run yẹn àwọn náà ní reproduction wọ́n ní ká gbé àtọ̀ sínú ìyá wọ́n mú un látara Ọlọ́run ti ṣe sọ́dọ̀gẹ́tì kọ́lá ẹ̀ máa pè wọ́n kọ́ látara Ọlọ́run ti ṣèyá Màríámà làwọn náà fi mọ̀ pé ó rọrùn bẹ́ẹ̀ ètò wọn pè ní surrogation kọ́lá ẹ̀ ń pè wọn ẹ̀ látara ya wa Màríámà ni wọ́n ti mú gbogbo nǹkan yẹn náà wọ́n ń gbé láti inú Al-Qur'ani ni làwọn náà fi mọ̀ pé kíní yìí lè ṣeé ṣe tá a bá gba àtọ̀ ẹnìkan tó fi sára ẹnìkan wọ́n rí lára àyà wa Màríámà ni torí Ọlọ́run ti ṣerú ẹ̀ rí làwọn náà wà pé ọ̀nà wọn láti gbà ṣe bẹ́ẹ̀ tá a bá mú àtọ̀ ẹnìkan níjọ́ Ọlọ́run sì ń ṣe owó mọ́tò yẹn ọkọ̀ pàṣẹ ni pé kò rí bẹ́ẹ̀ làwọn kan fi rò pé tó ọmọ Ọlọ́run ni tó bá pẹ̀lú ọmọ Ọlọ́run kí ló fẹ́ sọ nípa Ádámù ibẹ̀ yẹn kọ́ la fẹ́ lò anta waliyyi fi dunya wal akhirah ìwọ ló ní mí láyé àti lọ́run tawaffani musliman àmọ́ mùsùlùmí ni kò pa mí sí o pa mí kí n jẹ́ mùsùlùmí ni o walhiqni bis salihin wá pa mí pọ̀ pẹ̀lú àwọn èèyàn rẹ̀ àwọn wo làwọn èèyàn rẹ̀ àwọn tó ṣáájú ẹ̀ bí Ibrahim kankan bẹ́ẹ̀ torí pé wọ́n kú sórí Islam ó rí ibi tí mo lọ nísìn tó fi mọ̀ pé kàn ń yọrẹ ẹlẹ́nu ni pé ẹlẹ́mìí ní orí súnà ní kọ́lọ́ ń pa òun sí ọlọ́mọ pẹ̀mí sórí súnà pàmí sórí Islam torí pé Yahudi náà lè sọ pé kọ́lọ́ ń pa òun sórí súnà Nasara náà lè kọ́lọ́ ń pa òun sórí súnà torí pé súnà ń bẹ lọ́dọ̀ tiẹ̀ náà tá nẹ́bí ní la tattabi'anna sunana man qablakum shibran ba'da shibrin èdè ní súnà kí là ń pè bẹ́ ojú ọ̀nà tàbí ká pè ní manhaj program ideology ways culture attitude àwọn àtúmọ̀ tó mú dání nù. ẹni ó ṣe kọ̀ǹpútà yìí gbogbo ẹni ó bá ṣe mí súnà rẹ̀ ni wọ́n tọ̀ ọ̀nà tó gbà ṣe lẹ́ẹ̀máa wò fi ṣe mí. wàlẹ́ ìtawáfà ní mùsùlùmí pàmí sí mùsùlùmí irun tẹ́mi náà ń fẹ́ nù. mi ò fẹ́ ikú sufi mi ò sì fẹ́ kú súnà mi fẹ́ kú ṣíà ikú mùsùlùmí ikú Islam. wá jẹ́ lọ sí final decision nínú ọ̀rọ̀ yìí wá bá mi lọ sínú Suratul An'am nínú àyà 83 sí 90 wá gbọ́n tọ́lọ̀ sọ mẹ́
ó rí pé ó ti ka orúkọ àwọn ànábì ọlọ́run tá a kà yìí ó ti kà wọ́n sẹ́yìn ó kà wọ́n sẹ́yìn ó kà wọ́n sẹ́yìn ọlọ́run wá ní ulaika àwọn tá a kárúkọ wọn lẹ̀ yìí o ulaika alladhina hadahumullah àwọn tọ́lọ́run fún ní mọ̀nànú ó ń bá ànábì sọ̀rọ̀ ó fẹ́ júwe ń bo lànábì náà fẹ́ tọ̀ fún ànábì ọlọ́run ń bá ànábì tó rán sáwà sọ̀rọ̀ kó lè mọ ìmọ̀nà tí ó tẹ̀lé ìdáyà ni mùsùlùmí ń lò kìí ṣe súnnà ló fi jáde pé tó bá lọ́dọ̀ àwọn tabligh ọ̀dọ̀ wọn ló ti máa bá kọ́lọ̀ ń fún wa ní ìdáyà ọlọ́run kó ṣe kíni kó fún wa ní ìdáyà ọlọ́run wá ní ìrẹ́ ànábì ṣọ́ra àwọn tí mo káwọ́ kọ́ wọn kalẹ̀ yìí ulaika alladhina hadahumullah àwọn làwọn tọ́lọ́run fi ìmọ̀nà sínú ayé wọn tàbá ń bèrè àwọn ahlul huda àwọn al-mahdiyun àwọn tí wọ́n mọ̀nà ọlọ́run wá ń sọ fàbí hudahum ìmọ̀nà tí wọ́n iqtadi ní kó máa kọ́pí ẹ̀yin dẹ̀ ń sọ fún wa pé ọlọ́run ti pa òfin wọn rẹ́ ọlọ́run ti tilẹ̀kùn wọn de shar'u man qablana laysa shar'un lana àwọn tí wọ́n lọ yẹn ṣàríà wọn kò kàn wá in tí ó kàn wá làwọn tó wà nù bíyà oníkálukú àmọ́ lónìí kò sí tó wà nù bíyà ànábì kan tí ò sínú bíyà ọmọ ànábì ṣé géè lẹ́ ń sọ ni àbí lesbianism àbí ká pààyàn lọ́nà tí ò tọ́ tàbí ká terrorize ayé gbogbo tó ṣẹlẹ̀ nù ràn kankan ànábì kankan yẹn lọ́lọ́run kójọ sínú ìjọ ànábì nìkan kò sí pírọ́blẹ́mù kan tó fèsì ànábì kan lọ́dọ̀ àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí ò sínú ọmọlẹ́yìn àná Muhammad òórọ̀ ọlọ́tí òórọ̀ apáyàn òórọ̀ oúnjẹkújẹ òórọ̀ pùrọ̀ nínú mẹ́yìn ọlọ́wọ́ ní ulaika ṣòro àwọn tá a kà á lẹ̀ yìí o Nuha Ibrahim Ismail Yaqub wa ma ila dhalika min al-anbiya ulaika Isa wa Musa wọ́n ní ulaika àwọn táwí yìí o alladhina hadahumullah àwọn tọ́lọ̀ ń fún ní mọ̀nànú fàbí hudahum uqtadi ìmọ̀nà tí wọ́n yẹn ní kó máa ṣe kí ni ní kí wà ànábì máa kọ́pí tó bá lè jásí pé ìmọ̀nà àwọn ànábì ọlọ́run lànábì tí wọ́n máa kọ́pí ẹ̀dá kúta là ń kọ́pí kí la fẹ́ kọ́pí lára ànábì al-hidaya political thinking ló bí súnnà àti ṣíà ala amúri siyasa wàrí àṣà afẹ́jọ̀gá afẹ́jọyè ló bí súnnà ṣíà àti wàṣà ẹnìkan ó sọ lánàá ó ní àwọn ẹlẹ́tìnú dájú àṣíà ó dẹ̀ ń sọ with boldness tó sì mọ̀ pé lọ́rọ̀ ń pa kò sí bẹ̀rù ọlọ́run kankan látara pé ó ṣàfẹ́ fún yàn níbàjẹ́ súnnà yẹn náà nù súnnà lèyí tó ń ṣeun àmọ́ kì í ṣe ìdáyà kì í ṣe adíyù nẹ̀bí ló fi já sí pé àwọn tí wọ́n máa ń pa súnnà yẹn gan tí wọ́n bá sọ̀rọ̀ wọn á ní khairul kalami kalamullah wa khairul adiyu Muhammad pé èyí tó dáa jù nínú ọ̀rọ̀ láyé téèyàn bá fẹ́ sọ náà lọ́rọ̀ ọlọ́run tí ń ṣe al-Qur'an tí mò ń lò lọ́wọ́ yìí wa khairul èyí tó wá dáa jù nínú mọ̀nà téèyàn máa fi tọ̀ adiyu Muhammad náà ni ìmọ̀nà ànábì tó ń ṣe ìmọ̀nà àwọn ànábì ọlọ́run ló fi já sí pé kò sá ànábì kan tá a gbọ́dọ̀ kó dà nínú àwọn ànábì ọlọ́run la nufarriqu bayna ahadin min rusuli kódà tí wọ́n ṣe tí ẹ bá ti ṣẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn lè kọ́ bí tọ́lá ní ulaika alladhina hadahumullah àwọn tí mo fi mọ̀nà nu ìrẹ́ Muhammad fàbí hudahum iqtadi ìmọ̀nà wọn ni o máa tọ̀ wọ́n á máa wòran o kó lè mọ̀ pé àwọn èèyàn wọn fẹ́ kárí nǹkan míì kẹ́nìkan dárò ọdún kó a máa sọ kiri kan wọn aláwọn àfa parí ẹ̀ sọ pé ìdáyà rí arínú ọ̀rọ̀ àwọn súnnà náà pé khairul kalami kalamullah wa khairul adiyu Muhammad èyí tó dáa jù nú ọ̀rọ̀ Ọlọ́run ni o tí ń ṣe al-Qur'ani wa khairul èyí tó wá dáa jù nínú mọ̀nà látara
òṣèlú gbogbo kẹlímẹ́ǹtù yìí la gbàgbé báwọn kan ti bọ́ sí extremism tí wọ́n sọ pé àgbọ́dọ̀ pé Allahu ní Ọlọ́run tó sì já sí pé ọba tó fún wa lédè yìí ló fún wa ní ìlèhàmù tá a máa fi pè òun ní Ọlọ́run. tó wá ní àgbọ́dọ̀ pé la fẹ́ lọ kírun a máa sọ pé a ṣe sọ̀lá ẹ̀ta bá fẹ́ tọ̀ náà a ṣe bọ́ọ̀lù àbí tá a bá fẹ́ gbọ̀nsẹ̀ a ṣe void làákàyè tó ti kú lèyí o ó fẹ́ Ọlọ́run dẹ̀ sọ fún wa pé nínú àwọn àmì Ọlọ́run náà ni ikhtilafu alisinatikum wa alwanikum náà ni káwọn yín má dọ́gba kéde yín má dọ́gba ó fún kó wá lédè tí ó fi bọ́lọ̀ sọ̀rọ̀ wá níwọ̀n àgbọ̀dọ̀ pé ní Ọlọ́run pé àfikún sọ pé Allah tí wọ́n yéé sì ṣe ọmọ Lárúbáwá Ọlọ́run sì fún wa lẹ́nu tí ó máa fi sọ pé orúkọ báyìí lọ́lọ́run ọba ń jẹ́ lọ́dọ̀ òun orúkọ báyìí lànàbí ń jẹ́ lọ́dọ̀ òun ó rí i pé Muhammad ní ìsìn wọn lè pé ní nǹkan mi kọjá Muhammad àmọ́ Allahu Ọlọ́run lọ́dọ̀ àwọn ẹlòmíì Ubangidi lọ́dọ̀ àwọn ẹlòmíì ó lè máa jẹ́ Ṣínéke kó wá ní wọn lè pé Ṣínéke tọ́lọ̀ fún wọn ní ikhtilafu alisinat àìpapọ̀ àwọn tó yẹ pé ẹni tí wọ́n ń gbà lérò lórí Ọlọ́run yẹn náà ní Allah kó wá ní Ọlọ́run Allah ṣe òun tó ń pè lọ́lọ́run ṣọ́lọ́run Ṣàngó ní sọ ok ẹni bá wá sọ pé rọ́bù tó sì jẹ àwọn anábẹ́ ni pé rabbi èwo nú àwọn rábù ni wọ́n wí Ọlọ́run ọba mi o bẹ́ẹ̀ ọ̀gá ń jẹ́ rọ́bù ò gbọ́ inna rabbi ahsana mathwaya ọ̀gá mi tọ́jú mi dáadáa olówó mi olúwa mi Yusufu lò ó ìyẹn náà ṣe ń pe Isa ní olúwa ni wọ́n ṣe máa ń pe George ní olúwa ó rí pé níbí náà ní ìsìn wọ́n ń lò fọ́lọ̀ wọ́n ń lò fún ènìyàn pé rọ́bì kan dé àtẹ́yìntà ní mínàlì múlíkì ìran Ọlọ́run ọba mi ò ti fún mi nínú ọlá ṣọ ọ̀pọ̀lọ̀ ní sọ ń bẹ̀ káwá ní kò yẹ kó pe ní rọ́bì Allah ló yẹ kó wí torí pé níbi tí ń ti ń sọ̀rọ̀ rọ́bù lèdè táwọn ń ṣe kí ni tí wọ́n ń lò ń bẹ̀ ni wọ́n fi ń pa àwọn kan ní rabaiti àwọn tí wọ́n dá ọlọ́mọ rabaniyun èmi rò gbogbo àwọn tí wọ́n dá ọlọ́mọ ni wọ́n ń pè ní rabaniyun wọ́n dá àmà wọ́n máa fi kọ́yàn lẹ́kọ̀ọ́ náà fi ń pè wọ́n ní rabaiti pé àwọn òmòjọ́ lọ́lọ́ kí ni wọ́n ní báwo ló ṣe pé rọ́bù lọ́dọ̀ àwọn alárúbáwá àtọ̀dọ̀ ànábì Allahu làwọn ń pè wọ́n sì ń pè ní ìláhù ìyẹn ló dàrú mọ́ àwọn tọ̀hún lójú pé Ọlọ́run tá ànábì ń sin yàtọ̀ sí Allah pé Allah yẹn yàtọ̀ sọ́lọ́run torí pé àwa náà ń dá wàhálà lẹ̀ Ọlọ́run ní fábí hudahum muqtadi ìmọ̀nà wọn ni kó máa tọ́ ìmọ̀nà àwọn ànábì Ọlọ́run ni kúlẹ̀ wá jẹ́ kó yá àwọn tá a rán ọ sí bẹ́lá as'alukum alayhi ajra a béèrè kan rìwọ́ọ̀dù ẹ o mi ò béèrè rìwọ́ọ̀dù lọ́dọ̀ yín in huwa illa dhikra mi ò mú nǹkan mi wá kọjá kí n wá rán ayé létí alukurani náà ni lil alamin fún gbogbo àgbáńlá ayé ni. ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré ala kulli fanni lọ́ba ni ó jẹ́. ó tó wà ní ìyànràn wípé àṣẹ ìhùwà àdàmú ló kọ́ wa ní kéwù. ẹ̀yẹ yan wá kàrámù náà bà ní ádámọ̀. Alágége máa kú iṣẹ́ tẹ̀sán mi máa dọ̀la. Lábàbẹ̀ tó sọ mí mọ̀ di ilẹ̀ pátákọ́rọ́. Alágége máa kú iṣẹ́ bàbá. mi máa dọ̀la. Owó gbogbo Iṣẹ́ mi ṣe ìkùnà ádámọ̀ wúlò fún ẹ̀dá aráyé. Wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ẹ́sì pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fààyè ayé.